Hello, ẹ̀yin èèyàn mi. A kú òyì, a kú ọdún èní o. A kú ìyèdú o, happy Easter o. Èmi á ṣe púpọ̀ ẹ̀ láyé o. A ní fi eléyìí ṣàṣemọ lórúkọ Jésù, ẹ̀yin èèyàn mi. Ó dáa kí èèyàn máa ṣe dáadáa. Ẹ jẹ́ a máa ṣe rere torí rere ló pé ìkà ò pé. Ẹ jẹ́ ká fi àjíǹde àti ìyè Jésù. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n ká dẹ̀ fi ṣìwà hù. Àsìkò yìí ká máa ṣe dáadáa ni. Torí Bíbélì sọ wípé ẹni ṣe rere kó máa múra sí ire. Ẹni ṣe ìkà kó máa múra sí ìkà. Àtórí àti ìkà kò sí tó máa gbé. Gbogbo ẹ̀ ló máa pé pérépéré. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn àtàtà. Now, wọ́n mà ní Ashley o. Ashley ọ̀rẹ́ yín o. Ashley ọ̀rẹ́ wa. Kì í ṣe ọ̀rẹ́ wa torí a kì í ṣe bí. Ẹ̀yin náà kì í ṣe bí ẹ̀yin àtàtà ní. Wọ́n lẹ́ni tó bá ń ṣe bí tèṣù ni. Wọ́n ní ṣe Ashley o. Pé pẹ̀lú bó ṣe ń lépa Naomi. Tó ń lépa Naomi kíkan. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Naomi kàn ń borí. Ó ń borí ó dẹ̀ máa borí títí láéláé ni. Torí Ọlọ́run wa ò gbé níjà kẹ́rù ò bọ níjà ni. Wọ́n bá sọ wípé ọ̀rẹ́ Ebony, ìyẹn Ashley pé ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó ń bá ṣe wọléwọ̀de àwọn ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n wà the same crime in ẹ̀ kan máa ṣe bí. Òun ló mú Ashley lọ sí ilé babaláwo. Pé òun ní babaláwo kan tó gbóná jẹrinjẹrin. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. Tí pé kò ń ṣe kan tì. Pé òun máa bá wọn wá ikú tó máa pa ọ̀tá wọn. Ọ̀tá Naomi àti àwọn fúnra wọn. Torí ẹni tó ń lépa ọmọnìkejì. Òun náà orí ẹ̀ ló máa padà sí. Wọ́n bá ní ṣe ni ọ̀rẹ́ Ashley o. Ló bá mú Ashley lọ sí ilé babaláwo yẹn o. Wọ́n débẹ̀ wọ́n ṣàlàyé fún kábíyèsí. Wọ́n ṣàlàyé fún babaláwo wọn. Pé nǹkan báyìí láwọn bí Naomi ṣe máa ṣe kíní. Ló máa rí dáadáa ṣe máa bá tí kò ní jí patárùn ní sọ́lọ́jọ̀ tó máa ṣe dáadáa nígbèésí ayé ẹ̀. Bí kíní yẹn ṣe bá fàyà. Pẹ̀lú bọ́n ṣe kíní yẹn bá fàyà. Wọ́n ní bí Ògúnjayé bó ṣe wọ́n wá lé ọ̀rẹ́ Ashley mú Ògúnjayé discipline ẹ̀ débi pé wọ́n ló pa yányán ni. Ẹ máa rí pé Ògúnjayé yẹn kì í ṣe kékeré ló ṣe láàfin. Torí Ògúnjayé bó ṣe wà yẹn ó dúró ti àwọn tó ń ṣòótọ́ despite pé ọ̀nà gbogbo wọn ìwé tán fi ṣẹ́rí èṣù bẹ́ẹ̀ ṣe ń wò yẹn àṣẹ burúkú ṣe rere ni. Torí bẹ́ẹ̀ tí búburú tó máa ń ṣe yẹn òun ló pọ̀ jù. So kò ń gbè lẹ́yìn àwọn àṣebí torí òun náà níbí lòun o. Ṣùgbọ́n òun náà ló tún máa polóko kó wájà á tún pé olè kó wájà á polóko kó wá mọ̀. Iṣẹ́ èṣù nìyẹn. Wọ́n ní bó ṣe kí ọ̀rẹ́ Ashley mọ́lẹ̀ ni. Wọ́n ló hit ẹ̀. Ó dìgbòlù. Wọ́n ló pa yányán kì í ṣe pé bóyá ó tiẹ̀ wọ́n ẹ̀. Wọ́n ló pa. Pé ìwọ ló fẹ́ pa ẹni bí ẹni èèyàn bí èèyàn. Ìwọ fẹ́ lọ pa. Ìwọ ló mú Ashley lọ. Kó tiẹ̀ tó fi àbọ̀ sí orí Ashley. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú ìwọ yìí tó múra sí láti ṣe ibi fún ọmọnìkejì. Ìwọ lójúwe babaláwo tó gbóná fún. So ìwọ ni máa kọ́kọ́ handle kí n fi ẹ́ ṣe example fún Ebony tó mú ẹ lọ. Ìyẹn Ashley. Wọ́n ló pa o. Wọ́n ní ṣe ni wọ́n á ní Ebony tó jẹ́ pé òun gangan ni chief architect ẹni tó fẹ́ pààyàn. Ó ṣe wá jẹ́ ẹni tó mú yàn lọ. Tó mú lọ síbẹ̀ òun ni Ògúnjayé kọ́kọ́ pa. Wọ́n ní Ògúnjayé ní pé kékeré lẹ yìí rí. Òun bọ̀ kí ọmọ ipá àwọn Ashley àti àwọn tó ṣe bí nínú ààfin. Dìwé tó Ògúnjayé máa fi wọ́n dára. Á fi wọ́n dá àrà tó jẹ́ pé ó lè kú ìjọ rẹ̀ ni. Ẹ ṣáà máa wòran. Ẹ ń kánjú ni ẹ má kánjú. Gbogbo àwọn tó sọ pé bẹ́ẹ̀ ni mò ń bọ̀ Olúwa
kò ń yá kíákíá, ṣùgbọ́n tó bá dé báyìí, ẹni tó mọ̀ ó máa bá òǹtọ̀hún san gbèsè tó ń tọ̀hún jẹ. Ẹ ríran wò. Wọ́n ní ṣe ni ọ̀rẹ́ Ashley kú yanyan o. Wọ́n lẹ́rù bà Ashley, ló bá sá lemọ́ pé wọ́n tiẹ̀ ní kí Ashley tó lọ bá Queen Naomi. Wọ́n ní báwọn àwọn fámílì ọ̀rẹ́ Ashley tó kú wọ́n bá sọ pé ìjà Ashley mà ní ọmọ àwọn lọ gbé o. Ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ Ògúnjayé tó pa ọmọ àwọn. Lénìí ni kò ní dọ̀la wọ́n ṣe kí òkú ọmọ wọn yẹn mọ́lẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. Ó dilé kábíyèsí ráì. Wọ́n débẹ̀, wọ́n ní Ashley ti na pápá bora. Pápá bora tó nà ní pé ó sá lọ, ó lọ ń bẹ Naomi kí Naomi jọ torí Ọlọ́run kó bá òun lọ bẹ àwọn tó gbókú wá sáàfin kán gbókú wọn kúrò. Wọ́n ní Naomi ní kí n tóun ṣe bá ṣírí yín tú ni, kí n tóun ẹgbọ́n pé òun náà gbé òkú wa bá lọ́wọ́n ní jẹ́ oníyanjú má bà tèmi jẹ́ ipò ni mo rò. Wọ́n ní ẹ lọ jẹ́ òkú tẹjọ gbìmọ̀ pọ̀ tẹjọ ṣe bákan ọ̀kẹ́ lọ bá Ògúnjayé kó bá yín dá sọ̀rọ̀ kì í ṣe tèmi, ẹjọ́ ẹgbẹ́ lẹ́lẹ́rù kó gbẹ́rù ẹ̀. Wọ́n náà báyìí sí ní pariwo pé kábíyèsí o kó bá wọn wá ìyàwó ẹ̀ jáde o. Ashley ìyàwó ẹ̀ ti pààyàn. Ashley ìyàwó ẹ̀ ló lọ gbèjà, lọ́mọ àwọn lọ gbèjà. Ashley wọ́n ní wọ́n wá Ashley o kí kábíyèsí wá Ashley jáde. Wọ́n ní kábíyèsí ní èwo ni dìdìrín ẹkún dìdìrín tẹ́ ń sun. Ṣé ẹ gbọ́ pé òun ní Ògúnjayé àbọ̀ òun lè wọ́n gbọ́ pé òun rán Ògúnjayé pé kó lọ pa ẹni tó ń ṣe bí. Ẹni ṣèkà ó máa bá ìkàkà ni, ẹni tó bá dẹ̀ dalẹ̀ ó máa bá lẹ̀ lọ. Bóyá kì í ṣe bí ẹlẹ́rù ni kó gbẹ́rù ẹ̀. Ẹ lọ sọ́dọ̀ àwọn Láfógidi àbí òun lòun lọ́mọ. Òun rán Ashley níṣẹ́ ni. Ó yà fìrẹ́ gbé nǹkan ẹgbẹ́rù yín pé tẹ́ẹ̀bà gbẹ́rù yín. Wọ́n ní ó sì o ìyàwó yín ní kábíyèsí ní òun ò ní ìyàwó ọ̀ràn. Naomi ní ìyàwó òun, ìyàwó àlàáfíà lòun ní, ìyàwó dáadáa lòun ní, òun ò ní ìyàwó rádaràda. Ó yá àfìrà ẹgbẹ́rù yín. Wọ́n náà bá bẹ̀rẹ̀ sí ní pariwo pé láíláíláíláí. Ó ní ó yá tẹ bá pẹ́ kẹ tó kó ṣì kúrò ní ààfin ọ̀hún kẹ gbókùú yín lọ sílẹ̀ Láfógiri. Ibẹ̀rẹ̀ máa ti rí Ashley kò sí ń bí. Ẹ gbé lọ sílé wọn. Tẹ bá délé wọn, àwọn ẹbí Ashley wọ́n á wá ọmọ àwọn jáde láti gbé òkú rẹ̀. Wọ́n ní bó ṣe kí òkú wọn mọ́lẹ̀ tán lọ sí ilé àwọn Láfógiri. Wọ́n ní Naomi ní ẹ má Ashley ó lè bẹ̀ mí lẹ́bẹ̀ dìde láyé ṣe bẹ́ẹ̀ fẹ́ pa òun ni. Ẹṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ tí rí pọ́njú nítorí tòun ẹ fẹ́ pa òun. Wọ́n ní bá kábíyèsí àti Naomi tán yarí fún wọn o. Wọ́n ṣe gbé òkú lọ sílé ilé family house Ashley pé àwọn dé ní bímọ ọ̀ràn ló ń pọ̀n bá ṣe gọta gbọ́ nìyẹn allegedly ni o. So wọ́n ti lọ sílé àwọn Láfógidi. Ògúnjayé ó ti pa ọ̀rẹ́ Ashley. Ó dà bí ó dà. Wọ́n ní ti Ashley Ògúnjayé wo mò ń bọ̀ mi ò tí ì dé. Ẹ ṣé ẹ bá mi share lè kẹ bá mi like kẹ dẹ̀ bá mi subscribe kẹ wá ṣẹ̀ wá fọbalẹ̀ kẹ fi tó kù sí comment section. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ a kú ọdún èmi o. Ayọ̀ àti àlàáfíà la máa fi máa ṣe ọdún náà láyé àti àlàáfíà àti ìtọ́ ń bọ̀. Ikú ò ní pa wá, àrùn ò ní sọ wá lọ́jọ́. Nǹkan kò ní ṣẹ̀mí wa o. Agbára ẹ̀jẹ̀ Jésù a ṣe ọdún àjíǹde tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ láyé àti àlàáfíà. Gbogbo alájọ rí ikú kọjá bọ́ sínú ìyè. Ikú ò ní jí wa pa o. Àánú Ọlọ́run, ayọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ àjẹjẹ tó Ọlọ́run yóò máa bá wa gbé láti sìn lọ àti títí láéláé. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.